tó mo fẹ́ jẹ́ kẹ́sí kí ni àjọ máa kan kájọ kí n máa kan tọ́ sí. rere kéré wo ni mo gbọ́ ló tún lọ́wọ́ mọ́ kékeré tó ṣe rere bá wọ́n kékeré mi tó mọ́ tó bá ṣe rere báyìí irú rere wo nìyẹn ìjọba mi ṣàlàyé. sọ̀rọ̀ ọ̀kan tó ní tí báyìí pé mi fẹ́ràn nǹkan tó kí ẹran ẹlẹ́dẹ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ mo tún fi ṣàlàyé o àjọ máa ṣe kí ni kí máa ṣe kí ni tó ti yí ọba wọn. ọmọ gbà sí fún mi. olórí burúkú ni ẹni kó mọ gbà sí fún mi èmi tẹ pé mo ṣe wáyé gbogbo amágájà àdúgbò wa ó ti dààmú mi ẹ̀dá wọn lórí. ní kíni àwọn bá àdúgbò dààmú mi ẹ̀dá. ní kíni èmi sí ẹ ọlọ́mọdé wọ́n ta kó sí dànù. kó rẹ́dẹ́ sẹ́gbẹ́ kan ọba àlúwo ní dààmú rẹ̀ kí ni wọ́n rí lára rẹ̀ ṣe pé mo nǹkan tó bá kì ní mo fẹ́ kí n máa gbá mọ́. ṣé kókó ní sùúrù náà wọ́n mọ náà wọ́n mọ̀ ẹni mọ lélẹ́yìí ní kíni ẹni mi kò bẹ́ lẹ́rù. kó rẹ́dẹ́ ló ń kó kalẹ̀ ní post office tìbọ̀ tí wọ́n kó kalẹ̀ báyìí ẹ pé tí mo rí lára rẹ̀ tí mo fi kó ọ jẹ kó rẹ́dẹ́ sọ́hùn kí kájọ máa manage ara wa.